nígbà èdè sísọ ló bá sọ Gẹ̀ẹ́sì tó mọ̀ sọ wọ́n fi ọ ṣe ẹ̀yẹ́ o wọ́n fi ọ lè gbọ́n wọ́n bá sọ Yorùbá tó mọ̀ sọ wọ́n tún pàtẹ́wọ́ fún ọ ní alájẹ bọ́tà lọ́wọ́ jẹ bọ́tà ni àsọ wọ́n ń gbèrú wọn ẹlòmíì ò tiẹ̀ tún máa sọ pẹ̀lú gboyà mi ò gbọ́ Yorùbá ẹlòmíì ò sọ Yorùbá di Yorùbá ṣé Yorùbá náà jọ wájú pẹ̀lú bá a ṣe ń lọ yìí. ẹ ṣeun bàbá ẹ jẹ́ kí n sọ̀rọ̀ lórí èdè ṣé tá bá ń sọ̀rọ̀ nípa èdè ipò tí èdè Yorùbá wà lónìí kò bá mà ti bàjẹ́ kọjá báyìí tí ì bá ń ṣe ọpẹ́lọpẹ́ àwọn kan tọ́lọ̀ ń lò tó jẹ́ àwọn onímọ̀ ìjìnlẹ̀ nínú èdè àti àṣà Yorùbá tí wọ́n ń polongo ẹ̀ àti irú ẹ̀yin báyìí tẹ́ ẹ bá wá ń gbé èdè àti àṣà Yorùbá tẹ́ ẹ bá gbé lárugẹ. lóde òní ara àwọn ìṣòro tá a ní ó ní ìṣòro èdè. kò sí ẹni tó fẹ́ sọ èdè fọmọ mọ́ nínú ilé Gẹ̀ẹ́sì ni tẹ́ ẹ bá wá gbóyìnbó tí ọ̀pọ̀lọpọ̀ wọn ń sọ náà àdánwò ni. àtìyá tí ò lọ sùkúù àti bàbá tí ò lọ sùkúù ẹ mọ̀ gbọ́ Kọ́lá I come go by ṣé èbó náà nù. oríṣiríṣi àwọn ìsọkúsọ tí àwọn èèyàn ń sọ lẹ́nu nílé ṣùgbọ́n mo lè má lórí ọ̀fẹ́ àti túṣu désàlẹ̀ kòkò nípa èdè kí nǹkan sọ lérèfé. wọ́n ń sọ fún wa wípé èdè wípé a lè fi èdè àwọn abínibí wa a lè fi kọ́ àwọn iṣẹ́ kan bí iṣẹ́ mathematics science ta ló sọ bẹ́ẹ̀. nínú ìlú tó dàgbà tó gòkè àgbà lágbàáyé Chinese wà láàrin wọn. ẹ sọ fún mi ẹ lè rí ọmọ China kan tí ó bá ń sọ̀yìnbó èdè ìlú wọn ni gbogbo technology wọn pátápátá èdè wọn ni wọn náà fi ń ṣe náà fi ń kọ gbogbo tó bá fẹ́ kàwé nílùú wọn èdè ìlú wọn ni. láìpẹ́ yìí ìkan nínú àwọn àbúrò mi kan ó ṣẹ̀ dé láti India àwa ń sọ̀rọ̀ ó nígbà tí òun dé India ó ní òmìnira Yorùbá tó nítumọ̀ sóhun mo ní kí ló dé ó ní tàn bá wà nínú kíláàsì ó ní torí pé ó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àjèjì ló wà láàrin wọn olóyìnbó náà fi máa ń kó àwọn. ó ní tí wọ́n bá ti fẹ́ béèrè tó bá jẹ́ àwọn Indian èdè ìlú wọn náà máa fi béèrè tó bá ti wá fèdè ìlú wọn béèrè ó níbi táwọn ti máa ń sọ nùnú wípé olùkọ́ àwọn ò ní fi òyìnbó ṣàlàyé á wá da Indian palẹ̀ wọ́n nígbà tó bá sọ tán tó túṣu désàlẹ̀ kòkò lórí nǹkan tó ń kọ́ wọn á wá ṣẹ̀ sọ láàrin bí ábí ìṣẹ́jú mẹ́ta ní òyìnbó àwọn tó bá gbọ́ Indian wọn lò yéyéyé. ní India àwọn tó ń ṣiṣẹ́ ní bank aṣọ wọn náà máa ń wọ̀. ní India èdè ìlú wọn ni wọ́n ń lò wọn kì í sábà sọ èdè òyìnbó. ìyẹn ò sọ pé kí ìdàgbàsókè kó má bá ìlú. mo fẹ́ béèrè kan nígbà tá a bá sọ pé a lè fi èdè wa kọ́ technology àwọn tó lọ ń kọ́ mẹkáníìkì lẹ́gbẹ̀ẹ́ títí sóyìnbó náà ń sọ fún wọn ni. àwọn tó lọ ń kọ́ radionics sóyìnbó náà ń sọ fún wọn bí tán ti ń kọ́ṣẹ́ ni. tẹ́ ẹ bá sì wò àwọn tí wọ́n lọ kọ́ yìí wọ́n dáa ju àwọn tó lọ sí school lọ.